Orúkọ mi ni Lánre Kògbérègbè. Dúnní Kògbérègbè lórúkọ tèmi ń jẹ́. Láàárín gbogbo àwọn ọ̀rẹ́ mi, èmi ni mo pẹ́ kí n tó fẹ́yàwó. Wàhálà obìnrin pọ̀ jù. Lẹ́yìn ìgbà tí mo ṣègbéyàwó tán ni mo mọ̀ pé wàhálà ńlá gbáà nílé ọkọ. Ní ìsìn mo ti wá mọ̀ pé tá a bá kó obìnrin 10 papọ̀, nǹkan kan náà ni wà gbogbo wọn. Ṣé ẹ rí i pé gbogbo ọkùnrin pátápátá ibì kan náà ni wọ́n sùn tí wọ́n dorí kọ? Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí nílé, èmi gan mo mọ wàhálà tẹ́ ń dojú kọ, gbọ́n mi somi ò tó làásìgbò hílàhílo àwọn obìnrin. Àmọ́ kí n tó sọ ní tẹ́ ẹ máa ṣe sí, á dákẹ́ kọ́ mọ nǹkan tèmi gan bá fàánù ilé mi náà. Fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń wò mí nílé, mo mọ̀ pé ó ní nǹkan bíi 2-3 tẹ́yin náà ń là kọjá, làásìgbò lọ́tún làásìgbò lósì, gbọ́n mi sí omi ò tó, kò sí bá ṣe lè ṣe tàfi lè tẹ́ wọn lọ́rùn, àwa obìnrin nìyẹn. Ṣùgbọ́n kí n tó lè sọ nǹkan tẹ́ máa ṣe nílé tí yín, ẹ ṣe kọ́kọ́ bá mi ká lọ kẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé tèmi, ká wá mọ bí ta ti fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni lọ jàre, adé sọ gbogbo òde sọ. Apá abo ni kí n gbé sí ẹjọ́, apá ọmọ ìbàbá. Ṣé mo mọ pin number ti ẹ ni? Kí ló fẹ́ mọ̀? Ṣé mo mọ pin number ẹ ni? Kí ló fẹ́ mọ̀ fún? O mọ pin number mi sọ ó ti di wàhálà. Tàbá dé change ẹ sọ pé oníkọ̀tà hide. Ó mà lágbára. O ATM card mi lẹ́yìn, o lọ gbowó mi, mo wá sọ tọ́sí wa ní orí òkè ìṣòlè. Ó lè nìyẹn mẹ́. Ó lè nìyẹn. Ẹ̀yin obìnrin tí ẹ wà nílé ẹjọ́ nítorí ẹ má bínú sí mi pé mò ń pariwo látàárọ̀. Má yìí ni tó bá yá sùnmọ́ aláwọ̀ obìnrin àtúndé ATM card mi just because kò mọ pin number mi ó lọ gbowó mi lẹ́yìn mo kàn dé báàkì pé mo fẹ́ withdraw mi owó tí mo fẹ́ withdraw kò tó yẹ tí mo fi síbẹ̀ mọ́ àwa wí tán ono ìyá ni. ẹ̀yin màámi tó wà lé point of correction ẹ̀yin màámi mi ò jí owó wọn mo yá owó wọn ni with the hope pé máa dá padà kí àwọn màámi tó mọ̀ wọ́n dẹ̀ ti mọ̀ nìyẹn ẹjọ́ sí yẹ kó máa pè mí lólè wọ́n ti yẹ̀yẹ́ mi wọ́n ra kàtíà mi lórí 30,000 naira ní pé ọkọ mú nǹkan ìyàwó ẹ̀ tí ó yẹ kó pariwo tó yẹ kí inú ẹ̀ dùn wípé mo tiẹ̀ ná nǹkan òun ẹjọ́ ṣé nǹkan burúkú mo ṣe yẹn. òpònú lọkùnrin tó bá mú nǹkan ìyàwó ẹ̀ lẹ́yìn kò sí irúfẹ́ tó lè wà ń bẹ ara. má gbá mi o ìyàwó mi. Àní tí ìyá ọkọ ẹ̀ sọ̀rọ̀ sí báyìí. Tó bá mọ bó ṣe mú ìyá ọkọ ẹ̀ bú, mo ní jẹ́sì. Ó mi nẹ̀. Ó ṣàmù pé Yéwándé ò lè polú jù. Ó dẹ̀ wá ń bẹ̀. Yéwándé ń bú ìyá ọkọ ẹ̀. Kí ló wá ṣe? Èmi. Kí ni wọ́n expect pé mo lè ṣe náà? Kí ló lè ṣe? Ó lè ṣe so many things. Kódà, tó bá jẹ́ èmi ni mo ṣe jù bẹ́ẹ̀ lọ. Ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. Lórí ilé ìtòsọ yìí. Má kò jẹ́ kí. Ó disappoint. Lórí ilé ìtòsọ yìí, ó disappoint mi. Àbọ̀ abájẹ́ mi, mo dúró náà mo pàlù fún ẹni tí ìrọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Lórí mi, àbọ̀ wa bá ní. Ọ̀rọ̀ ìyá ọkọ rẹ̀ ń sọ̀rọ̀ sí ọkọ ìbíjú ẹ̀ olùwà ń bẹ̀ kó o lè sọ nǹkan kan kó yẹ kó rí bẹ́ẹ̀ náà. Tó bá jẹ́ nìkan, mo máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Má kò jẹ́ káwọn ìyá ọkọ kankan máa sọ̀rọ̀ sí mi anyhow. Èmi ń fi àpé tó bá lọ́jọ́ kan wọn náà máa di ìyá ọkọ. Ó rántí ni.
kí ni nǹkan tó ń ṣe gan-an tó ń lọ tó ń bọ̀ bí ìlẹ̀kẹ̀dì kí ló ń ṣe. Esther kò gbé ìgbé wa lé ó fẹ́ jẹun tí mi ò bá dẹ̀ tètè ṣe ń sìn ó máa bínú. ọ̀rẹ́ mi tó bá so oúnjẹ fáwọn ọkùnrin bó o so oúnjẹ fún yín òní kan máa wò tà. mi ò ní wá pẹ́ káwọn ọmọ ẹlẹ́sẹ̀ jójójó kan wá fòbẹ̀ gbọ́ ọkọ mọ́ mi lọ́wọ́ so jẹ́ kí n ṣe é èmi yé mi. kí ni wúwo rẹ látòkè dé sàlẹ̀ wo bó ṣe dúdú wo bó ṣe rí ó dáa wo kúkà tó ń lò ń sìn wo skin ti ẹ gan kí ni different nínú kúkà àti skin ẹ ń sìn o kò jẹ́ kí èèyàn kọ́kọ́ gbé ẹ sí kitchen kó máa dáná kó máa ṣe wàhálà for nothing sake èmi láyé mi. ẹlẹ́nu rẹ sọ bọ́dì mi ò lè change gbogbo máa ti gbogbo fúnra mi gbogbo máa ti change ni ní ayé jẹjẹrẹ ìwé ìṣeré mẹ́rin ẹ̀rọ lè change ẹ ṣé o ìyàwó ṣẹ́yìn òkè ń dáná létí. èmi á dáná má kàn jẹ́ képo kankan wà bára mi jẹ́ jọ́sẹ̀ ni àwọn èmi ò dáná o. tí bàbá ẹ̀ bá fẹ́ jẹun máa ní kó lọ sí fast food kó ra fried rice àti chicken máa jẹun. ìyàwó itri ẹ ṣé o ẹ̀yin máa róúnjẹ èmi wà nílé màá sàmàlà màá wà màlà màá gúnyán màá ṣẹ̀fọ́ ibi báyìí náà ni ọkọ tèmi ò lọ itri o ẹ ṣeun. ọ̀rẹ́ mi so gbogbo ìwé tó kà kíchìn náà ló wá parí ẹ̀ sí. ọ̀rẹ́ mi. ẹ káàsán. ẹ káàsán àti ẹ̀dùpẹ́ tẹ̀ kí wa ṣé irun tó dẹ̀ kọ́ yín létí ní kẹ́ ẹ máa kọ́ ìyàwó mi sí mi ẹ sọ̀rọ̀ àǹtí tó pupa síyàwó tèmi dúdú ẹ sọ̀rọ̀ àbí ṣé ká ní pé mi ò dá sínsìn ẹ sọ fún kó kẹ́rù jáde àbí kí wọ́n pè máa mi wá kóhùn náà lè nù lọ́rọ̀ kí ẹ lè má rí nǹkan sọ sí ọ̀rọ̀ yìí mi wọ́n rẹ̀ dúró síbẹ̀ wọ́n nù ẹ lọ́rọ̀ òun rí kọ́ọ̀dì ẹlẹ̀ òun gba sẹ́mínà òun gba lẹ́kṣọ̀ kò sẹ́jọ́ lọ́wọ́ yín ńgbà tí kọ́ tí ń gbà kẹ́ máa fried rice kẹ́ máa chicken ìyàwó tèmi ò lè ṣe bẹ́ẹ̀ ò ṣe gbọ́ ìyàwó tèmi ò dẹ̀ lè fún màmá tèmi lésì ṣe gbọ́ mà ìwà burúkú lẹ́wù irú ìwà wo nìyẹn ẹ tún wá sọ ẹni pé kó má sọ jẹ fún mi mọ́ pé mò ń wò ta ẹ̀yìn rí mi ń tarí ni ọ̀rọ̀ yín yé mi àwa mọ òun lẹ ti wá yìí ẹ ti gbọ́ ẹ má wà bímọ o ilé mi yìí president practicalize ẹ bóyá. ẹ̀yin lẹ mọ̀ wo ọ̀rẹ́ mo rí ẹ ná. gbẹgbẹgbẹ kí ni jáde. Lánrè ṣó mọ̀ pé nǹkan tó ṣe lẹ́ẹ̀kan mi ò láìkẹ́ rárá owó ọkọ̀rẹ́ mi out kúrò nínú ilé mi ò délé wọn rí kọ́kọ́ ẹ wojú mi irú ìwà wo nìyẹn. ṣé irú àwọn ọ̀rẹ́ tẹ́jọ́ ń bára yín rìn náà nìyẹn ìyẹn ní kọ́kọ́ o ṣó dìgbà tí n bá wá dúró kẹ́ẹ̀kẹ́ túlé ká tó ń sọ fún ẹ kó má sóúnjẹ fún mi mọ́. ṣó bu ẹ. kò bú mi ó kàn mú kan gbọ́ tó ń sọ pé o sóúnjẹ fún mi o sóúnjẹ fún mi o máa wò ta irú àwọn ọ̀rẹ́ wo nìyẹn. ṣé gbogbo nǹkan tó wá sọ èwo ló wá rí tí mo dì mú bẹ̀. dùn ní kò ń ṣe wípé ọ̀rẹ́ wa kí ẹ ni ó dùn mí jù bẹ́ẹ̀ o ṣùgbọ́n èwo ni kán máa fún ẹ láwọn advice tí ò mọ ọpọlọ dání àna ẹnìkan bu ó fún léṣe padà yọkọ ẹ bu ìwọ kan máa bú ìyá mi ló sọ yẹn o. fáwọn ọ̀rẹ́ ẹ̀ hàn mí kí n lè mọ orí èèyàn tó jẹ́ sáwọn ọ̀rẹ́ rèé ìwọ kò ní pẹ́ yàtà tún àbí kò sẹ́là pápẹ́ dùdú ní ṣọ́ọ̀rẹ́ ó ń bà kọ́ bọ̀ ṣọ́ọ̀rẹ́ ìyẹn nìkan kò gbọ́dọ̀ wá léyìí mọ́. bẹ́ẹ̀ ni kò tún gbọ́dọ̀ wá bíbá yìí mọ́ ọ̀rẹ́ mi gbọ́dọ̀ wá nú léyìí mọ́ ṣé àwọn ọ̀rẹ́ tí òkè máa ń wá wò wá. wọ́n ń wá mi wá ṣùgbọ́n wọ́n ń fún mi láwọn advice ó pọ̀pọ̀ dání bẹ́ẹ̀ yẹn èwo ìwọ náà gbọ́ obìnrin bìnrin ó lóun òun ṣe oúnjẹ fọ́kọ tòun àmútí ẹ̀ jẹ́rìí wọ̀ ò ní fẹ́ gbé sàárì ẹ̀ kọjá mọ́ṣáláṣí ò ní ṣe kí ni. pékélé arúgbó jẹ gbèsè ta ni ó san. dùn ní mi ò mú kékeré o kó má wà léyìí mọ̀ kó tó bá ti ń wá bí tẹjọ́ ń fọ́ra yín lọ́rọ̀ ọkọ ẹnìkan náà má so oúnjẹ mọ́ òdúdú ewé ń tiẹ̀ pé ó dúdú ó pupa sófà ètò ẹni sófà ètò ẹ ó kàn pupa bọ̀nàbọ̀nà ni bó ṣe dúdú fáìn jù lọ ẹnìkan wá sọ fún ẹ pé ó dúdú kò ṣẹjú ẹ. àbí. kí la gbé kí ló jù. ohun tí ẹ gbé ni wípé ẹ mú ọ̀rẹ́ tí kò lẹ́kọ̀ọ́ wálé ohun tí mo jù ni pé kó má wà bímọ simple. kó má wà bímọ. bẹ́ẹ̀ ni. okay. ó ti tàbí ó tán tí ó tàbí ó tán àwọn míì mọ bí mo lọ sí pàdé ẹ̀. and it's okay. okay it's okay ní kó máa sọ bí tó ti pàdé wàá sọ fún mi tó jẹ́ pé kẹ́ bá ti kóra níjọ báyìí ní tí ò wọ́ tẹ́lẹ̀ máa sọ ṣó jẹ́ kí ẹbí pa mí o ìbàjẹ́
oríṣiríṣi ó wọlé ó lọ́rẹ́ mi jáde ṣé mo lè ṣe orí ẹ̀fọ́ rẹ̀ tiẹ̀ kí la sọ ààbù àsọ̀rọ̀ ọlọ́rọ̀ ó sọ̀rọ̀ tiẹ̀ mo rí pé kò sí pọ́ǹsì náà kan tó sọ mi ò dé sọpọ́ọ̀tì ẹ̀ ó dé sí ìwú lọ́mọlọ́mọ jáde ojú kí lọ́mọ ẹ̀ máa fi wò mí náà. èèyàn ńlá gbàm orí ẹ wà mẹ́jù bóò ni ó wà pàjù jù àkú iṣẹ́ ìlú báwo gbogbo ẹ̀ àmọ́ yí wọn à ń forí rọ ṣe jẹ́ kí mi náà mú pé ní ìranu kó bá dàmú pé mo láwọn ìrọ̀ mú díẹ̀ rí náà tí ń jẹ́rẹ̀ náà ó lè change ìwà kúṣẹ́ báwo gbogbo ẹ̀ mo yí wọn mo ní Monday to Friday wọ́n wá ya di oníṣẹ́ àríṣẹ́ para wa dànù ní aka lọ klọ́ọ̀bù fún ká sí ẹ̀ ṣe fàájì díẹ̀ láti wá lọ sinmi. àwọn ọ̀rẹ́ tí ẹ ló ti dé ẹjọ́ ni wọ́n ń ròyìn ọ̀rẹ́ tí mi ló lé jáde kúrò nínú ilé ìsìn yẹn wọ́n kàn fẹ́ sọ̀rọ̀ dídàkudà nínú ilé wọ́n rẹ̀ mi ó lè jáde. ọ̀rẹ́ mi akulẹ̀ mo jẹ́rìí ẹ̀ orí sọ lóòótọ́ orí sọ. ni mo ní sáré yọjú sí ẹ pé wọ́n wá gbé ọ̀kájọ́ lọ. ẹ̀gbìn ọ̀kan ìyá ìdẹ̀ ìṣóúnjẹ oúnjẹ ló ń dá mi dó. ìyá lọ àmú nǹkan tán. kí ni mo gbọ́ wọ́n fẹ́ jáde èyí fẹ́. ó lọ sẹ́ni wù ẹ̀. mi ò lọ́rẹ̀ tó gọ̀. ọlọ́run òjò ó lọ bí kankan ó lọ bí kankan wọ́n lè sọ pé ó fẹ́ lọ bí kankan àbí wọ́n máa lọ kí wọ́n máa wù ẹ́. madam mi ti ẹ̀ mọ̀ pé wà ní ẹ̀wọ̀n pé wà nílé. ṣé ẹ béèrè mi tẹ́lẹ̀ ni tẹ wá ṣe tán sí tẹ ní madam ṣe wà ní kitchen mo wà ní kitchen ẹ ṣe ẹkú ìjókòó torí awí tán ẹ gbé kí ló ń ṣe ẹ fi lórí kò sí nǹkan ẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ fẹ́ wá gbé jáde ẹ gbé jáde ṣe bọ́ ọmọ ọwọ́ ni ṣáàmì smith park lẹ́ ń gbé lọ ní àbíbo ẹ má gbé lọ kò dẹ̀ lè dùn mí fún yín o pàtó jẹ́ pé ẹ kì í jókòó sílé ẹ̀ ń jókòó ti ìyàwó yín á ti lọ látàárọ̀ wọ́n á dé lóru ẹ̀yin náà gbọ̀nà club ẹ wá gbé lọ ọkọ tèmi kò lọ sí anywhere o ẹ dẹ̀ ẹ má mú ọkọ tèmi jáde o kò lọ sí anywhere. àwọn àti ẹ̀ parí ẹ̀ láàrin àwọn parí ẹ̀ wọn ni mo fi mọ̀ọ́mọ̀ lórí dógó. ṣe bójú ọmọ owó. ẹ ṣe yọ mí lẹ́sẹ̀ kẹ́ ní máàtì nǹkan mo rò wọ́n dín àwọn wò. ṣé kò ń ṣe pé ní recent problem. ní sùúrù ìyàwó mi. má bínú. ó yé mi. sọ fún wọn. Doni èmi náà rò pé yẹ kó máa bú ọ̀rẹ́ mi lójú mi náà. mi ò bú wọn o tó lórí nígbà tó jókòó sì tán bú mi mi ò bú wọn o. wọ́n ní kán má jẹ́ ká jáde a fẹ́ jáde ni ṣé báyìí kó nǹkan wà nù kí màá ọ̀rẹ́ mi jáde. ọ̀rẹ́ má wọrí. yóò sì jókòó jẹ́kọ̀ọ́ rí ẹni sí ìjókòó náà kòkò lè tó yẹ tí ń bínú nìyẹn tó bá yà wá ní Mr. kò gbèrègbè kó mo tún dé o kí ló bá nínú pé kọ́rẹ́ mi kó pè mí jáde lẹ́ni Friday ká lọ ṣe fàájì. ẹ gbà mí. ẹ jọ o. ọmọ amúmọ́rọ̀. ìwọ lè lọ́rẹ̀ẹ́ tí wọ́n fẹ́ pè jáde lẹ́ni Friday ilé gbàgbé nínú kẹ́rẹ́ ni pè mí jáde lẹ́ni Friday but wọ́n lè wọ́ ọkọ rẹ tèmi out kúrò nínú ilé mi tí n bá jẹ̀bi kẹ́ bá mi wí. ọ̀rẹ́ tèmi wàá kọ́ mi kọ̀ọ̀kan ọ̀rẹ́ mi wá advice mi lọ́nà tí ò dáa. ọ̀rẹ́ tó wá gbé ẹ jáde yẹn kan kí ló kó ṣe kó fẹ́ gbọ́mọ fún ẹ ní àbí kò ẹ ṣẹ̀ṣẹ̀ ń ṣe. ó ti yé mi. jọ ọ̀rẹ́. ṣáà má bínú. ọ̀rọ̀ ẹ yé ó ní bínú. bọ́rọ̀ obìnrin ṣe rí yẹn ṣe láàrin ṣe ìwọ náà lọ lóòótọ́. ọ̀rẹ́
mi lè fẹ́ lọ́mọ. Nítorí iná tí ó wà lórí òrùlé yìí a gbọ́dọ̀ pa. Iná wèrè wo ló wà lórí òrùlé? Mo mọ̀ pé kí ni máa padà mú ẹ̀. Kọ́kọ́ ò mú mi. Ó mú ẹ. Nǹkan kò mú mi. Nǹkan kò mú mi ọ̀rẹ́. Ó mú ẹ. Nǹkan kò mú mi. Ó kàn fi ń ṣèbínú ni. Mi ò ní lè lọ́mọ. Sórí tí Dùnní bá ti ń bínú ó yé mi. Tí Dùnní bá ti ń bínú ó yé mi. Ó ní bínú ni. Dùnní wájú. Dùnní jókòó. Dájà ìdílé ṣé kí n bá ń gbóúnjẹ wọn. Ọlọ́mọ ṣe mi lóúnjẹ òfò. Dùnní jókòó. Oníṣẹ́ yín ti dáhùn. Iṣẹ́ yín ti dáhùn. Ọ̀rẹ́ bá ń bí ẹ̀rẹ̀ má bínú. Ọ̀rẹ́ má bínú. Lásìkò tí ọkọ mú ojú aya wọ́n jọ ń gbọ́ràn síra wọn lẹ́nu wọn ló ṣoògùn ni oníṣẹ́ mi ti dáhùn ẹ ṣáà máa lọ. Kò dáhùn. Ẹ sọkùn mọ́ǹdì kẹ́jẹ̀ wọ́n ṣíà kẹwọ́ lọ tọ́ílẹ̀tì kẹ má ti rádà àdó òfò. Ẹ máa lọ. Láàárẹ̀ má wọ̀rẹ̀ so gbogbo ẹ máa wà òkè ṣóyẹ. Ìgbàdí ẹ̀ náà ló kù àmọ́ rọra ṣùgbọ́n ìwọ tó ń jẹ́ pọ̀ ìwọ tó ń jẹ́ pọ̀ ìgbà tó bẹ̀rẹ̀ ìmọ̀ ẹ̀. Kọ́kọ́ mú mi. Mo ń bọ̀. Màá yọ sí ẹ. Ṣùgbọ́n màá yọ. Ó dàbọ̀ ẹ ṣe kó nílé gbélé ẹ̀. Dùnní. Láre. Jókòó. Ṣé ó wá yẹ kó nu ọ̀rẹ́ mi lọ́rọ̀ bẹ́ẹ̀ yìí? Ó nu lọ́rọ̀ tán, ó wá tún ní kó jẹun, kó jẹ àjẹkì lórí ọ̀rọ̀ tó ti kí already. Ẹ kò dá báyìí náà. Nítorí pé mo ní kí ọ̀rẹ́ ẹ jáde torí pé wá pẹ́ ńkọ̀kúkọ̀. Kò dáa, Dùnní kò dáa. Ó dùn ẹ̀. Ó dùn mí. Ó dùn ẹ̀ bí mo ṣe bẹ́ ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀. So bí wọ́n ṣe wọ́ọ̀kọ̀ rẹ tèmi out kúrò nínú ilé mi yẹn ló dáa. Àbí mo wá sọ̀rọ̀ sọ́rọ̀ ẹ̀ ó wá sọ fún mi pé ó dùn ẹ̀. Ó dùn mí. Ọ̀rẹ́ tiẹ̀ ó wá fún ẹ advice tí ó dáa ni. Ọ̀rẹ́ tèmi kàn wá kí mi kádẹ̀jọ jáde. Kò bó ṣe mi ò láìkẹ́. Nínú gbogbo nǹkan tó wá kọ́ mi èwo ni mo wá rí mú lò ń bẹ̀ èwo ni mo gbọ́ nínú gbogbo nǹkan tó kọ́ mi. Kó má bàa máa fún ẹ mọ́ àti kó má bàa mú lò ni mo ṣe ti wá gèrò ẹ̀. Kò dáa. So kóhun náà má bàa máa mú ẹ lọ kó máa mú ẹ lọ sí club kó máa introduce ẹ sáwọn girls lèmi náà ṣe wò pé jẹ́ kí n tètè fún ní kí n show ẹ. Advice mi nílé àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn kọ́ máa kí ẹ mọ́ kò dáa. Tọ́ bá dẹ̀ wá kọ́ máa sọ̀rọ̀ kọ́ wá kọ́ jẹun kọ́ máa lọ simple ojú bẹ́ẹ̀ lọ. Ọ̀rẹ́ tiẹ̀ náà kó má máa wá invite ẹ lọ sí club mọ́ ní Friday kó dáa. Kó máa wá Saturday. Èèyàn máa ń jókòó ti family èèyàn ni. Ní weekend èèyàn ń jókòó ti family èèyàn ni. Ìwọ ni cho club from club náà lè ti máa ń ráwọn ọmọ ẹlẹ́sẹ̀ títí yẹn tí wọ́n máa gbé káàkiri. Kó má wá máa invite mi mọ́ yẹn a máa ronú sí yẹn later aṣọ later ó lè má wà ní ọ̀la but àwájọ́ mi kò dáa. Fún ẹ̀yin dáàdì ṣe wà nílé ẹ jẹ́ aṣọ báyìí lóòótọ́ weekends la ní pẹ̀lú àwọn ọmọ mi àti àwọn ọmọ wa tó wà nílé ẹ̀kọ́ kan wọ́n jẹ́ ká máa dún sílé wọ́n ní ìdíwà o Friday Monday to Friday àsínlé àtú weekend àtúwọ̀ gbòòrò lọ ẹ jẹ́ ká wà nílé pẹ̀lú àwọn ọmọ mi àdáwọn àǹtí àdúgbò tó máa yọjú wá yẹn ẹ jẹ́ ká máa mọ bá ṣe ń gèrú wọn díẹ̀díẹ̀ bí mi ṣe gé àti ẹ̀pọ́n tó wálẹ̀ kan yẹn. má pa mí o ìyàwó bóyá àwọn sìstá tí ò dáa tó jẹ́ bóyá ó ti mọ irú èèyàn tó ń jẹ́ ládùúgbò bóyá àwọn ṣèbí ṣọ̀hún ni àwọn tó ń dánú ilé ọkọ tí wọ́n pé wọ́n máa wọnú ilé èèyàn máa dánú ilé èèyàn rù tí wọ́n fi hàn lọ́kàn balẹ̀ ni tó dẹ̀ ti mọ̀ wọn tó ní má bá wọn rìn yes máa respect ẹ̀ tó dẹ̀ gbọ́ rẹ̀ wọlé tó ní pé dandan kọ́ rẹ̀ òun wá káwọn pé bí ọ̀rẹ́ wa pè pé ya káwọn máa lọ sí club mi lè gbà láíláí because club tó ń lọ náà kò sí ní mo rá àwọn tó máa jó á dẹ̀ rá àwọn tó máa fẹ́ gbé tó máa jọ jókòó ara wọn tó máa jọ máa sọ pé àwọn fẹ́ champagne àwọn fẹ́ ṣe fàájì ara wọn so kó tó wà sí lè gbà kó má fi lọ̀ mí kó tó ní bá dẹ̀ ti lè gbà kó má fi lọ̀ mí so láfi lè jọ live and long tẹ́mi wá fi máa gùn dáadáa. music tó máa fà máa fi ní pé tí mo fi ní lọ tó pé kí ni tí máa dìbà sọ pé wọn àtàwọn ọ̀rẹ́ mi ìfẹ́ rún pọ̀ ó ti yín tó dẹ̀ gbọ́ sí mi lẹ́nu tó bá mi sọ̀rọ̀ máa gbọ́ bọ́ tẹ́mi bá ń bá a sọ̀rọ̀ tí kò bá gbọ́rọ̀ mi nǹkan tó ń gun òfẹ́ tó láìpẹ́ òun ni mo máa ṣe máa lọ gbòòrò àmì nílọ gbòòrò kẹ kò lẹ́bàá sọ mi kí máa lọ gbòòrò because bí ó ti mú lọ tí máa lọ ẹ̀ máa lọ fi cash on ó ti yín máa lọ máa fi pàrọ̀ ní rep kọ́ sí wíkẹ́ ni mo bá sọ̀rọ̀ kò gbọ́ kọ́ báyìí ni mo fẹ́ kọ́ báyìí ni mo fẹ́ kò gbọ́ máa lẹ̀ lọ sí gbòòrò máa lọ máa fi cash on máa lọ máa mú tí máa ṣe nílé ọ̀rọ̀ ẹ̀ mọ́ọ̀ṣì máa lọ gbòòrò náà sọ̀bá àtọ̀bọ̀ tó bá gbọ́ nǹkan tí mò ń sọ mo ò ní lọ máa gbọ́rọ̀ sílẹ̀ ni máa lọ́kọ̀ máa jókòó àwa à ń lé. under normal circle tóbi tí ilé wa bá dùn dáadáa mo gbọ́dọ̀ make sure pé mo gba tiẹ̀ because ó máa affect àwọn ọmọ mi ó dẹ̀ máa affect kóun náà rìnrìn kúrìn
tí ẹ bá ní àkíní kan kí má ṣe o kíní kan tí ilé bá dùn dáadáa kò yẹ kó sọ bẹ́ẹ̀ tí ilé ò bá dùn dáadáa tó bá ń sọ I need to go like irú ìtò sọ́nsìn pé ń bọ̀ wọ̀n ọ̀rẹ́ rìn mo bá sọ̀rọ̀ kò gbọ́ táwọn ọ̀rẹ́ mi bá dé pé kí n lọ bì kan ṣé mo tiẹ̀ ní láti dágbére ni I don't need to tell her I'm going now because definitely o ti sọ mi pé valuity mi is beyond what we can kan tó ń lè assist mọ́ so tèmi náà bá dé rí ibi tí mò ń lọ ti bá lọ wẹ́ torí èmi ni chairman ilé I should have to be in 70 kó wà ní 50 bá ṣe lè rúùlù lé nìyẹn tó bá yẹ pé full of o tó bá yẹ 50-50 obìnrin yẹn lọ́gá ọkùnrin yẹn lé but the law must be pé ilé yìí afẹ́ control ẹ̀ bá lé ní mi should be within 80 and 50 so that tó bá ti ń lọ wá tètè padà if 70 ló dáa jù so that the check and balance will be there. tó bá ti ní kémi náà máa jáde pẹ̀lú àwọn sista àdúgbò èmi náà á máa wọ́ọ̀tì irú ọ̀rẹ́ tó náà máa bá rìn. kí àwọn mi máa ní kí n má lọ mo ní lọ o nítorí pé tí n bá lọ sí club yẹn tí n bá padà ilé ni bá padà sí ilé yìí á dẹ̀ gbóná mọ́ mi obìnrin ọmọ adé kí ilé gbóná mọ́ yàn wàá fẹ́ máa sádàdé ni mo dẹ̀ fẹ́ máa sádàdé every time. ìyàwó tó dáa tó wá láti ìdílé tó dáa kò gbọ́dọ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn because ibi tó obìnrin bá ti lọ ń rìn káàkiri tó lọ ń tọ̀ kóra sọ pẹ̀lú ará àdúgbò ibẹ̀ ni nǹkan burúkú wọn máa wọnú ẹ̀ àní ìyàwó tó dẹ̀ tó wá láti ìdílé tó dáa kò ní ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ó mọ̀ pé nǹkan tó máa ba ọkọ ẹnu jẹ́ ni ibẹ̀ náà lọ ti bẹ̀rẹ̀ sí yan àlè yan agbèrè gbogbo nǹkan jáde àti ẹtí ń bẹ̀rẹ̀ so kò ń ṣe nǹkan tó dára ó máa gbọ́ tìpá àti tìdodo ni ó máa gbọ́ náà ni because ọkọ lórí aya ọkọ ládé orí obìnrin so nǹkan tí ìbá fẹ́ ló máa bá mi fẹ́ nǹkan tí ìbá fẹ́ kò ní bá mi fẹ́. even bible gan sọ fún wa pé ọkọ lórí aya so nǹkan tí ọkọ èèyàn bá sọ fún yàn tó bá tiẹ̀ máa sọ̀rọ̀ against at least kó kọ́kọ́ gbọ́ná then tó wọ́n dẹ̀ lè wájọ máa sọ tó bá yà ọ́ but at that moment kó sì kọ́kọ́ gbọ́ná. They say, show me your friend and I will tell you whom you are. Wọ́n tó jẹ́ pé o mọ̀ páwọn eléyìí fún ẹ ní wrong advice tí mo dẹ̀ get to know. Tèmi àti ohun àbá close tẹ́lẹ̀ mo lè lọ bá pé mo lè fi scope pé ká máa fi ṣe ọ̀rẹ́ tí mo dẹ̀ wá tí mo ta ti jọ wọ́n náà ara wa dáadáa. Màá máa sọ pé àwọn tó ń bá rìn yẹn they are not worth it kò ń ṣe àwọn tó máa bá rìn. Tí bá dẹ̀ bá sọ tí bá yín pé kò gbọ́ tó sì ń tẹ̀lé wọn I will let her go. That means òun gan èèyàn tó advice pé kó ṣèkà ni ìkàtí náà ti wà nú ẹ̀tẹ́lẹ̀ tó fẹ́ ṣe ni so nǹkan tí mo lè sọ nìyẹn. tó bá dé situation ẹ pé ọ̀rẹ́ mi dé mo ní mo ń lọ sí pati mi ò fẹ́ dágbére fún ìwà tó ń wò tẹ́ mi lọ́rùn ló jẹ́ kí n má dágbére tí ìwẹ̀ bá tẹ́ mi lọ́rùn máa jẹ́ kọ́ ọ̀rẹ́ mi mọ̀ gbà ìyá alágbáyà we need to go to the club tí ò bá tọ́mọ lọ́wọ́ àjọṣeré lọ àwọn tó bá láti ẹjọ́ máa lọ nínú àṣebá ti ní for better for worse. mo á rí pẹ̀lú wọn tí mo dẹ̀ ní pé mo fẹ́ wọn papọ̀ mo á rí pẹ̀lú wọn street ó dìde ṣù ní ẹ̀ kí ló dá yín pọ̀ wá ṣàlàyé nígbà mo kọ́ tẹ̀ ń rí inú stream pẹ́ kàn ń lọ ẹ̀ ń bọ̀ lásán bó lẹ́ ti ń bọ̀ kí lẹ́ ń dúró ṣe kí ni business yín kí lẹ́ dà pọ̀ àṣàlàyé fún mi mo lè gba etí ẹ̀ mo lè nà mo lè tó bá fọ́ sùn máa ń tẹ̀ bínú gan máa ń nà tẹ̀ pa gan mo lè gba etí ẹ̀ mo lè ṣe nǹkan tó yẹ kí n ṣe fún mo lè fún Judy gan sẹ̀ gan because mo ń bá a sọ̀rọ̀ kò gbọ́ kí ni reason why ìyàwó mi mo lè máa bá a sọ̀rọ̀ rìn àkó má lè gbọ́ sí mi lẹ́nu tí mo dẹ̀ ń fún lówó tó ń jẹ láàárọ̀ tó ń jẹ lọ́sàn tó ń jẹ lálẹ́ wáyé tí mo fi ń lè control ẹ̀ máa ní pé mo fẹ́ kọ́ báyìí kọ́ tí bá fẹ́ ló máa fẹ́ fún mi náà kò possible kọ́ tí máa fẹ́ mo fẹ́ náà nìyẹn kọ́ sí mi lọ́kọ ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ ló fẹ́ gbé ẹ̀ sílé kọ́ àwọn ẹ̀ ń sìn tó ń tẹ̀lé ń sìn wọ́n máa tí bá ṣe nǹkan tó dáa fún ẹ lé ń sìn tó bá lọ́ fi àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n máa ẹ̀kọ́ yẹ̀ sí bá àti ni nǹkan tí wọ́n gan oríṣi láti ṣe lọ́kàn wọn máa ṣe kọ́ sọ̀rọ̀ ẹ̀ ó burú gan àwọn ọlọ́mọ àti ṣíṣe pé bọ̀dá kan tí a lọ club kan tí a lọ bá kan ọ̀bọ ẹ̀kẹ́ ẹ̀gbọ́n ọkọ̀ ẹ̀kẹ́ oníyàmá máa ní bí ẹ máa ṣe ní òmò máa kó máa fọ́ síṣẹ́ tán filẹ̀ ẹjọ́ já lọ gbó já lọ kí ẹ mọ̀ fọ́ọ̀mù díẹ̀ wọ́n máa ṣiṣẹ́ sí nǹkan tẹ́ kó nǹkan ṣe láti bẹ̀rẹ̀ lọ́wọ́ àti pé tó nǹkan bá délé gan sẹ̀ gan kò ní rán mi gan bá ba sọ méjì aṣọ mẹ́ta sọ mẹ́rin aṣọ márùn fọ́ọ̀mù díẹ̀ gbogbo yà máa ṣe dẹ́bínékì ó kó má bá wọn ṣe kẹ́nìbọ̀dì wà lè rọwọ́ ẹ̀ wà lè rọwọ́ ẹ̀ kó wà lè rọwọ́ ẹ̀ mọ̀ kó ní ká máa lò tó bá ti rí wọn ṣé mi kò rí wọn gan ṣé mi kò tiẹ̀ mọ̀ wọn rárá ṣé mi kò mọ̀ ọ́ rí sọ́jú ìjọ́ kó lọ báyìí kó lọ báyìí áfàáfà kọ́tẹ́ jẹra ayé nìyẹn lẹ́yìn ẹ̀ kò sọ̀rọ̀ mọ́ ṣíkè náà. tí bá pàdé ẹ̀ pẹ̀lú wọn àwọn tí mi ò fẹ́ kó bá rìn tí ń dẹ̀ mọ̀ pé ìrìn ẹsẹ̀ wọn ò tẹ́ mi lọ́rùn mo wá rí ìyàwó mi pẹ̀lú wọn tó ń bá wọn rìn kò sí nǹkan tí máa ṣe máa bá ìyàwó mi wí náà ni tí báyìí nífẹ̀ẹ́ tí mi ò bá nífẹ̀ẹ́ kó má fún mi lá hypertension kó má shorten life mi máa pààkì ẹrù mi out of hand tí bá ba sọ tí yóò gbọ́ tí ń pé àwọn èèyàn tí ń lérò pé ó lè bá sọ̀rọ̀ tí yóò gbà tó ní tó tẹ̀ ọ́ lọ́rùn definitely the love is so much there kò dẹ̀ ní kíà fún ọmọ ẹ̀mọ́ nìyẹn because majority lóbìnrin ọkùnrin náà máa kọ́ máa fẹ́ tán bá ti bímọ á share love to ọmọ wọn obìnrin míì dẹ̀ wà the side attraction for her kò
kò sọ ọmọ tó lè bí kò sí tó lè ilé ọ̀fọ̀ kò níyà ìfọ̀n á sọ fún ọmọ ẹ̀ tí wàhálà abẹ́ fẹ́ pọ̀ pé òun lọ lé tiẹ̀ òun ò lè fi tòun lẹ̀ sọkùnrin mìíràn adé yẹ kọ́ ọmọ ẹ̀gbọ́n mọ̀ pé ọmọ mi o ọkọ mi nìyí o mo ti fẹ́ kí n tó fẹ́ yín lóòótọ́ ọmọ lẹ jẹ́ sí mi eré àwa yàtọ̀ síra wa so tó bá ti níbi pé mò ń báyàwó mi sọ̀rọ̀ kò gbọ́ ìfẹ́ yẹn ti dínkù ni ẹ̀ so bẹ́yà ìfẹ́ tọmọ ẹ̀ ló wà lẹ́mìí ẹ̀ tó fi jọ pé ará àta ẹni tí ní ó má bàá rìn ló supersede mi definitely èmi fúnra mi máa máa prepare yàrá mi she can go anytime. ó lọ lé wọn nìyẹn ó lọ lé wọn nìyẹn as the head of the house èmi mo láṣẹ owó tẹ̀síṣẹ́ pé kébì bá tẹ̀lé yàn kì í ṣe. má pa mí o ìyàwó àjọ wà lẹ́nu ẹ̀ ni wo mo wá sọ pé ọ̀rẹ́ ẹ̀gbọ́n kò ní fẹ́ wá sí bíbá ẹ̀gbọ́n ọmọ kóhùn tẹ bóyá orí fóònù tí máa pàdé ní junction kò ní fẹ́ wọnú ilé ìmọ̀ tó ní kan tí mo ṣe fún lé nìyẹn ó sì máa rò ó ni. kò dẹ̀ pí ẹ o. jẹ́ kí n bẹ gbóúnjẹ wa. ó ṣe má dẹ̀ kó pẹ́ jọ bọ̀kọ̀tọ̀ yẹn ló lè ṣe o obìnrin ló ń gbà lọ́wọ́ wọn ọ̀rẹ́ ò ní bínú máa bínú. Mami o, ìyàwó má pa mí o, ìyàwó àsìkò, ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́mi lọ́rùn o, ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́mi lọ́rùn o, omi dán. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind, you keep on making funny faces. Don't seem to realize how much your actions hurt me. Hey, baby. Baby. We used to talk about things that hurt us. Now all you talk about is money. Ain't that funny, baby? I know you wanna be free. I know you wanna fly. Please don't let me stop you. I guess it's goodbye. Gbèrè tó mi nìyí kò má tẹ́mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́mi lọ́rùn o. Omi dán. Baby, this your scope is day too much. Just dey scope me left, right and center. You wan keep person. Wárí ẹ ní Sókótó, wárí ẹ ní Kàlàbá, wárí ẹ lóyìnbó, wárí ẹ lágége. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́mi lọ́rùn o. Omi dán waka every day, so hustle for the pay. Now when people say go slow, you say the which way now. Money for hand and a back for round, you wanna roll around with the big boys in town.